Gbáǹkọ́gbì ètò tuntun lórí afẹ́fẹ́. Gbénga Majesty pẹ̀lú Ṣígágùnró. Ẹ wá kọ́ fìdílé o, àjọ máa bá fàájì bọ̀ o. Ìyálóde o, ìyálọ́jà o, ẹ wá kọ́ fìdílé o, àjọ máa bá fàájì bọ̀ o. Ètò aláyọ̀ dòde o, látọwọ́ Ṣígágùnró. Gbénga Majesty àjọ máa bá fàájì lọ. Ẹni kí mo wí, Gbáǹkọ́gbì ètò tuntun lórí afẹ́fẹ́. Gbénga Majesty pẹ̀lú Ṣígágùnró. Ẹ wá kọ́ fìdílé o, àjọ máa bá fàájì bọ̀ o. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin nìkan lọ́lọ́run ọpẹ́ yẹ, ẹ̀yin nìkan lògo yẹ, ẹ̀yin náà ni ọba lánàá, ọba lónìí, ọba tí ò yí padà. Ṣé bàbá mi? Wọ́n ní etí kọta tí ń kó yín sí òjò kò kí sí ilé gẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni òkè ìsìnká òkè òmọ̀jẹ́ òkè òmọ̀mú o. Òkè mọ̀ dúró sí lálẹ́ mọ̀ ní òwò ní fọ́nà ọba lókè ẹ̀yìn. Ṣé bàbá mi? Ọlọ́run ọba tó mú wa lọ ní ìjẹ ìjọ tó mú wa padà lónìí lọ́sẹ̀ yìí. Ṣé kò yẹ ká fọpẹ́ fún un ni? Yẹ ká dúpẹ́ fún un. Gbogbo ẹ̀yin tẹ́ ń pò wá nílé ẹgbẹ́rún Ọlọ́run ọba ìdí tẹ́ pò wá kò mọ̀ ní fọ́ o. Ní fọ́ o. Tẹ̀sí pé wa náà kò mọ̀ ní ṣe o. Ẹ̀dá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé Ọlọ́run ṣe ẹ̀tún? Ó tún lọ́rọ̀ ẹ̀mí wa tún ríra wa báyìí. Bẹ́ẹ̀ni. Ó tún wá fi ẹsẹ̀ wá pé kì í ṣe mí màá ṣe rẹ, kì í ṣagbára rẹ. Bẹ́ẹ̀ni. Nítorí tí wò wá ìgan tí lọ́nà ò kójú lọ́wọ́ rẹ. Ó yẹ kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yìí. A dúpẹ́ lọ́wọ́ Olúwa Àbíbò wa nì. tó dá ayé àti ọ̀run, tó mú wa lọ lọ́sẹ̀ tó kọjá, ó tún mú wa padà lọ́sẹ̀ yìí. Lọ́wọ́ ọba. Lẹ́sọ̀ ọdún náà ti fi ń lọ nìyẹn. Wàláì. Olùkẹta ló tún ti ń lọ Ó yìí. lọ báyìí. Ló ṣe bàbá mi. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá láti ilé, inú wa tún àjọ wá kún. Wàláì. A ò gbọ́dọ̀ ojú lórí ẹnikẹ́ni. Àbí? Bí mo ṣe máa ń sọ lọ́sẹ̀ọ̀sẹ̀ ní gbogbo ìgbà, ní gbogbo èèyàn tó mọ̀ mí, pé Majesty lórúkọ Ọlọ́run tẹ̀ mí. Torí pé kí ni Ọlọ́run tó yàtọ̀, ó gbófà, ó lọ sínú ayé, ó dá ayé àti ọ̀run, ó dá ohun gbogbo, ó tún lè ṣe bó ṣe wù. Ta ló fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀? Olúgbénga lèmi ń jẹ́ Emmanuel, tí gbogbo ènìyàn mọ̀ sí Majesty. Ẹ̀kímù gbóni ní onígbàjámọ̀ àárọ̀ kọ̀ọ̀kan máa mú jẹ títà. Ọmọ olóòna ọmọ yálà, ọmọ àjàlọ kẹ́gẹ̀. Ẹ jókòó, ẹ farabalẹ̀, inú wa dùn sí nínú tí náà ṣe ń dùn sí wa. Tẹ̀dẹ̀ ń gbádùn wa, àbílẹ̀ ń fún wa ní àtẹ̀sílẹ̀ padà. Ẹ jẹ́ ká lè gbádùn ara wa lọ́sẹ̀ yìí. Ó kó fa lọ́sẹ̀ yìí. Orúkọ tèmi ò yí padà, èmi dágbére sánú ìṣe é ṣe wọ́n nìjẹ́ kán jẹ́ ìpínlẹ̀. Ẹ má jẹ Dágúnró. Èmi ni ọmọ arọ́ láàrin ọmọ tí Fúládé ọmọ àjàmú. Èmi kàrí ẹ̀ lẹ́ ọmọ akúté èèyàn lókun. Ọmọ méjì ọ̀rẹ́ wa ló bá ní ìlú àrùn fún ilé ìbàdàn tó fún mi lọ́mọ. Lágbára Ọlọ́run ọba tó wa, àmọ́ ní dáadáa wa ṣe. Àmì àṣẹ. Kí wọ́n lè tó lọ́jọ́ tó náà. Bàbá Gbáǹkọ́gbì lèkó. Ètò ní Gbáǹkọ́gbì. Ẹ ṣe gbọ́ àrìn Àbọ̀ àgbọ̀ kìrìkìrì ó wá jẹ́ nínú ayé tó dáa lọ́sùn lósì. Ẹ farabalẹ̀ ẹ jókòó. Ẹ wá nǹkan bìnílẹ̀ gan. Lọ́sẹ̀ yìí ẹ gbádùn wa. A sọ̀rọ̀ nípa tó jẹ́ àgbà àti ìṣọ̀kan ní àárín gbogbo wa. Ọmọ kóòtù òjíire tá a fẹ́ sọ̀rọ̀ yẹn. Lábẹ́ aláṣẹ bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀. Ààrẹ mo fi àbújá tàbújá tó wá sí tọ́sú. Omi tọ́sú. Tẹ̀gbá. Èkìtì. Mo tún wá fi tọ̀tán. Ọ̀tọ̀. Ó ní àbíkí bàbá wa lágbára Ọlọ́run ọba bàbá wa Abdulhakeem mo ti kọ́lá tán
ní púpọ̀ yìí lo Àmì agbára Ọlọ́run ọba ẹ tún tún wò ẹ ń tún wò púpọ̀ bàlá ń tẹ̀ ń tún wò àtàwọn tẹ̀lé ti ṣe lágbára Ọlọ́run ọba ní tuntun ṣèfàjẹ́ o. àmì àṣẹ. tó bá pa wọ́n lọ́sùn tó pa wọ́n lọ́sùn tó pa wọ́n lẹ́wọ̀rọ̀ kó má ta ti yín mọ́ wọn. Ẹ ṣe wá àádọ́sọ bàbá wa ó yà mí lẹ́nu. ààrẹ fún gbogbo ọmọ Yorùbá ní olú ìlú Nàìjíríà táǹpẹ̀ ní FCT Àbújá ni àbí. ààrẹ ibẹ̀ náà lẹ ti ń wò wá ní KXM TV ibẹ̀ ní ìsàmì aláràgbà yìí àtàkẹ́ńdábí ẹ̀dùn kárọ̀ bí òwe. bàbá wa ààrẹ Abdulhakeem Ṣèṣì Bọ́lá tán Adétépé wọ́n sọ̀rọ̀. Bàbá ọ̀pọ̀lọpọ̀ bàbá ní àwọn ìmọ̀ tó pọ̀. Wọ́n sọ̀rọ̀ fún ìṣọ̀kan. Ó wá yà mí lẹ́nu nígbà tá a débì kan bàbá láti ṣe fún ọmọ ilé ni pé wọ́n yànnàná. wọ́n fi sọ̀tún sòsì má bàbí kan jẹ́. Lágbára ẹni kan làdé ṣe lásìkò tí gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù tí wọ́n wà ní ìṣọ̀kan ní olú ìlú FCT Àbújá. ẹ jẹ́ sọ kílẹ̀ kan fún yín ìfẹ́ àti ìrẹ́pọ̀ kò sóhun tá àti ìṣọ̀kan àti kẹ́nu wa ó kò òun la fẹ́ lórílẹ̀‐èdè yìí. kí la fẹ́ fi gbé. èsì tá a fẹ́ fi wé o. tá a bá ti ní ìfẹ́ tá a ní ìṣọ̀kan sẹ́ni wá sì ti kù gbogbo tí a fẹ́ yóò tẹ̀lé wa lọ́wọ́ gbogbo ìjókòó kékeré ní gbogbo ìjókòó kékeré ni. agbára Ọlọ́run ọba ní ìdààmú nínú ayé yín. àmín tó sì ń gbọ́ wa ẹ dákun ẹ tó kàn tẹ́ ẹ bá wa wà nǹkan fìdílé ẹnìdílé kẹtàjọ mọ́ bá. bàbá ètò yìí bọ̀ á fi àsìkò yá fi tí gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ̀ ń ṣe òní lọ́jọ́ àyájọ́ màmá wa. àwọn ìyá wa àwọn ìyá àti àwọn obìnrin àtọmọ kékeré obìnrin àtàgbàlagbà obìnrin jẹ́ gbogbo yín pátápátá la kí lónìí pé a kó àyájọ́ ọdún òṣèlú ẹni tẹ́ bá lówó lọ́wọ́ ẹ dákun fi ran ọkọ yín lọ́wọ́ ẹ̀yin pé ìyàwó mi ẹ wá gbé tó rà fún lónìí tó fi gbé àyájọ́ fún ìgbẹ̀bù fún ọkọ òun àbẹ́rẹ́ rí ìdánwò àgbàbá. wọ́n rò kí ló wá kù àtobìnrin àtọmọ kóòtù yìí àgbẹ̀. àṣepọ̀ ló kù. àṣepọ̀. ẹjẹ́ ṣàṣepọ̀. mo jẹ́ Yorùbá kan. ó ṣe pàtàkì. mo jẹ́ Yorùbá kan. ní gbogbo àgbáyé gbogbo bí tá a bá wà. lẹ́ka kẹta lẹ́ka kẹrin ẹ kóra wa jọ pọ̀. ká ṣe kí ni ká ṣàṣepọ̀. oníbàjẹ́ fún owó alágbára Ọlọ́run. ká tó máa tẹ̀síwájú. àfẹ́ ẹ bá dọ́dọ̀ bàbá lọ. àádọ́dọ̀ bàbá ká gbọ́ sí bàbá. ẹja dọ́dọ̀ bàbá. ọ̀rọ̀ tó kó má jẹ dáwà nìkan. èèyàn wa gbọ́ ọ̀kọ̀dé bàbá bàbá sì sọ gbáǹkọ́gbì ọ̀rọ̀ nínú ètò gbáǹkọ́gbì náà ni ẹ máa ẹja dọ̀ ọ̀nà táwọn tó ń ṣẹlẹ̀. gbáǹkọ́gbì náà ní èdè tó ń ṣe ní gbèsè tó ń kọ́ ni lọ́gbọ́n gbáǹkọ́gbì náà ní. ọba àláwùrà àbí ọlọ́run ọba tó ń tún bẹ̀rẹ̀ ọmọ ọ̀bẹ lọ́wọ́n ọba tí ó máa wà nígbà tí tọ́dún òní tí má kọ̀ọ̀kan tó àgbàna tó sí ní bó fi dìbò ọlọ́run ọba ilé tí ọ̀fẹ́. adúpẹ́ níbi tí Àbújá dé yìí a mọ̀ pé a ní àwọn olórí tó dáńtọ́ ní FCT a sì ní àwọn ọ̀tọ̀kùn lẹ́yìn tí a lè fọwọ́ wọn sọ̀rọ̀ gbangba sí a ní bàbá pé ọ̀rọ̀. lágbára ọlọ́run ọba ìlú Àbújá ò ní bàjẹ́. ṣé ìtumọ̀ rẹ̀ ìlú ò ní bàjẹ́. ṣe. mo kọ́kọ́ fẹ́ sí bàbá wa ọ̀jọ̀gbọ́n láti lọ bàbá wa ààrẹ Abdulhakeem Bọ́lá tán bàbá tuntun bọ̀pọ̀. ẹ ṣeun lóòtú a máa rí yín bá iléeṣẹ́ yìí ò ní jóná òkè òkè. láti fẹ́ tó bá mi dárúkọ nípa àwọn ènìyàn. ẹ ṣeun lóòtú orúkọ mi ni ààrẹ Dr. Abdulhakeem Adétúnjì Mosebọ́látán èmi ni ààrẹ fún gbogbo ọmọ Yorùbá nílùú Àbújá pátápátá. ọlọ́run ọba àyẹ̀wò àbíyí sísọ a dúpẹ́ pé ọlọ́run ṣáà ní sí gẹ́gẹ́ bí ọdún pẹ̀lú ọ̀pọ̀ mo ní a ní àrùn tó dáńtọ́ lvc èyí tá a bá tó ń lò ó dáa mọ̀ pé kò sí àfihàn àfihàn àtàrà tí kò dé níta ẹni lélẹ̀ ẹ̀yìn kí ni ìbáṣepọ̀ wà láàárín Yorùbá bí ìjà. ẹ ṣeun lóòtú a máa rí yín bá iléeṣẹ́ yìí ò ní jóná. ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá nílùú Àbújá
pátápátá fún ìfọwọ́sowọ́pọ̀ wọn tí à ń rí lò látìgbà tí a ti dé orí àlééfà yìí. A ní dúpẹ́ tán lọ́wọ́ ọmọ Yorùbá nìkan, a dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú wa náà tán wà nílùú Àbújá, pàápàá jùlọ sẹ́nẹ́tọ̀ wa Ìrètí Kìngbídé fún ìlọ́wọ́sí wa àti wá sílẹ̀ nílùú Àbújá. Ilé mi láti sọ fún wọn gbolé pé ní ìjẹta sẹ́nẹ́tọ̀ wa ní ká fún àwọn ní èèyàn 50 wọ́n fún níṣẹ́ tó ọmọ Yorùbá pátápátá, 50 tá a fún níṣẹ́ tó jẹ́ ọmọ Yorùbá pátápátá. Òun nìkan kọ́, àwọn ọmọ èèyàn wa náà tó wà ní House of Rep, tó wà ní Senate, ìwọ̀n bíi skimẹ̀ lọ́wọ́ láti ìlú Ọ̀yọ́, ọ̀nàrẹ́bù Abdulhakeem ló kẹ́ máa ń láìkí wọn pa Abdulhakeem lórí orúkọ mi ni wọ́n, Adéyẹmí ọmọ bàbá wa àná ọ̀sẹ̀ skimẹ̀, àwọn náà ń ṣe dáadáa fún wa. Bẹ́ẹ̀ náà ni sẹ́nitọ̀ wa náà láti ìlú Ọ̀yọ́ state ní Ìbàdàn náà ni Sàràfàdíìnì Àlí, àwọn náà ń ṣe gbogbo wọn ṣe bí ẹni ṣe àfẹ́fà tí wọn kì í ṣe àwọn kí ló máa ń pè wọ́n tó wà níjọba tẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n àmọ́ ń gbé wọ́n ń ṣe ribiri méje àmẹ́fà nílùú Àbújá yìí náà. Àwọn náà darapọ̀ mọ́ wa, wọ́n ràn wá lọ́wọ́, wọ́n ń tì wá lẹ́yìn. A gbọ́dọ̀ gbàgbé Honorable Fálékè náà, a gbọ́dọ̀ gbàgbé Honorable Fálékè, àwọn náà ń ṣe ribiri méje àmẹ́fà fún ọmọ Yorùbá tá a gbọ́dọ̀ máa sọ lórí afẹ́fẹ́ lọ títí. Ẹ ṣeun olóòtú. Àmì ẹ̀ṣin pọ̀. Wọ́n ní ọgbọ̀n fún ìṣẹ́ tí ìlú lójú, wọ́n ní orúkọ rẹ̀ ní ìtàgé. Ilé ọgbọ̀n rẹ̀ tí ó fẹ́ wẹ̀ nípa àwọn tí wọ́n fi ìpè. Láti ẹ̀ka tó ń máa fi tó bèèrè àwọn ìpè ìfẹ́ dè lọ ọmọ bíbí ìlú wo ni. Ẹ ṣeun olóòtú. Ìlú tó dáa jù ní bàbá yìí ni mo ti wá. A máa ń pè ní small London, small of my day. Ọ̀tàn ayé gbajú ni wọ́n ti bí mi lọ́mọ. Bẹ́ẹ̀ ni olú ìlú Bólúwadúró local government ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ilé ọmọlúwàbí ìjọ̀gbọ̀n tiwa. Ọmọ ọlọ́kan kì í ṣe ajá. Àgbọ̀dọ̀ jájá kábíyèsí bẹ́ẹ̀. Ẹ ṣeun olóòtú. Ìkejì, mo fẹ́ bèèrè àwọn ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní tó jẹ́ ìgbìmọ̀. Ẹ ṣeun. Ṣe fún mi báyìí tó lọ. Àmì fẹ́ lórí òbí lórí òbí nítorí pé lọ́dọ̀ fẹ́ la ní láti rí ilé nítorí pé àti rí gbèrú láti bí ọjọ́ nílé kan pé ká bá nípàdé ọ̀rọ̀ náà wọ́n jẹ́ pé mi wá sí ìṣẹ̀lẹ̀ lónìí. Ọ̀rọ̀ náà mi ti ń ṣàwá sí. Àmì ẹ̀dọ́ nígbà tí ẹ ti rí àlééfà mi kí ni àwọn ìrírí tí ẹ ti rí tí gbọ́dọ̀ sí nínú àbúrò. Ẹ ṣeun olóòtú. Yorùbá community tá a wà àti fẹ́ẹ̀ lọ 35 years. Ìyá mi Yorùbá 35 years náà. Tá a ti wà. Ó lé márùn-ún bẹ́ẹ̀ tí a ti wà. Ọlọ́run ò gbà fún wa ká pass. Ọlọ́run ò gbà fún wa ká fail. Ọlọ́run ò tún gbà fún wa ká kó class tẹ̀. Ojúrí tó. Ọlọ́run ò gbà fún wa ká pass. Ká fail. Ká kó class. Àwọn wà lójú kan bí omi adágún. Ó jẹ́ challenge tá a kọ́kọ́ face nígbà tá a dé àlefa. Àwọn èèyàn ti jẹ rí. Wọ́n dábàá pé àwa sẹ́yìn ọ̀rọ̀ wá dé nílẹ̀ Yorùbá, àwọn Yorùbá tó wà nílùú Àbújá. Àmọ́ Ọlọ́run bá wa ṣe ń gbà tá a bẹ̀rẹ̀. Ìjọba tí wàá náà rí pé foundation la gbọ́dọ̀ gbẹ̀. Ibi tí ò bá ní foundation tó dáa, kò sí bí gbèsè fẹ́ dúró lórí rẹ̀. Kì í wá ṣe pé ilẹ̀ oníyanjú la tún wá rí, ilẹ̀ ọ̀fọ̀ ni. Wàhálà ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Orúkọ ti bàjẹ́ dáradára. Àwọn kan wà tán fi orúkọ wa gba nǹkan tí ò yẹ kó gbà, tán ti fi hu ìwà tí ò yẹ kó hù. Àmọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá, nǹkan ti yàtọ̀. Àǹfààní àkọọ́lẹ̀ ti rí báyìí. Àti níbi tí a ń pè ní ọ́fíìsì wa, wọ́n lè wá wa kàn nísìn, àti lákàntì, àti ní àwọn èèyàn gidigidi tí ń bá wa rìn, àti ní abẹ́rẹ́ wa lókun onídìí. Gbogbo tá a fẹ́ ṣe ń sìn báyìí open hand ni. Ló ti jẹ́ pé gbogbo wa fọwọ́sowọ́pọ̀. Bàtà bẹ̀rẹ̀ nígbà yẹn gbogbo wa amúgbádé the consent. Ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn tán dúró barrister Victory wonderful man ló ṣe olóòlù ẹbí gan wá nira gan gbòógì ni ó ṣe dáadáa. Àwọn ọba náà àárín wọn ti ń gún. Wọ́n ní ọdẹ tó pẹran. Bẹ́ẹ̀ni. Ó náà láti ń gbóyìn fún báyìí Victory Ọlọ́run tó ń dín ní ìbéèrè àti ọ̀nà rẹ̀ ó ṣe àwọn ìjọba tó fẹ́ bèèrè lọ́wọ́ ní ìbọn mẹ́ta pẹ̀lú mi. Ẹ ṣeun lẹ́kọ̀ọ́. Wọ́n gba àwọn ènìyàn wa ní ọ̀dún ní. Ẹ ṣeun. Àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yìí ọjọ́ òun gangan lẹ́rù nínú ayé oríṣi inú mi ṣe ẹ̀sìn pé inú mi ṣe
pé ẹjọ́ tó kù jẹ́ ìgbésí báyìí pé inú mi máa tún yàtọ̀. olóòtú ní tẹ́ gbé mi lọ ìgà ẹ ṣeun kò wá sí ọjọ́ kan tí mo tẹ̀ ní ìpín dùn yàrá àkọ́kọ́ tí n bá yíra padà lórí bẹ́ẹ̀ tí n bá náwó tí n bá nasẹ̀ mo jí sáyé kò yẹ kí n sọ báyà mọ́ màá tún sọ bẹ́ẹ̀ kí n tún jíṣẹ́ tí mo tún wá jẹ́ ọmọ mùsùlùmí kí lè mú ìlú kábíyèsí olóòtú ọ̀pọ̀ la bí tí òbí ló ń gba sílẹ̀ ọ̀pọ̀ la bí mo mọ àwọn kan tán jẹ́ àjọlọ iléèwé ìbẹ̀rẹ̀ primary secondary university kábíyèsí wọn ò tí ì lè jẹun mo tó máa ń sọ̀rọ̀ báyìí àwọn kan wà tájọ wà lábùjá ẹ̀ tó yẹ pé wọn lè sọ ìtàn ara wọn kò ṣeé sọ dìtẹ̀ so tọ́lọ̀ bá kọjú sí mi ṣe lórí kí lè àlàáfíà wà gbogbo nǹkan wà fún yàn ọpẹ́ ẹ̀dá kò sígbà kan tí nínú kì í dùn mo sùn mo jí mo wà láyé pé mo ń rìn lọ lásán máa ń dúpẹ́ fọ́lọ́run tí mo rò pé gbogbo ọ̀gá máa dúpẹ́ fún náà tó bá jọ wọn. ìṣe ìdí tí mo fẹ́ bẹ̀rẹ̀ tàtọ́jọ́ ìjẹta fẹ́ sígbà àwọn ènìyàn ìlú ohun tó ní ìlú ní bàbá tó ti ní ìgbìmọ̀ ìtàlẹ̀ fẹ́ràn. olóòtú ẹ sì sọ àwọn ìbéèrè fún mi tẹ́lẹ̀ kí n kọ́kọ́ ronú sí nítòótọ́ tá a bá rò ọmọkùnrin máa ń fẹ́ràn obìnrin ìyá wọn ọkùnrin ọmọkùnrin yóò fẹ́ràn ìyá rẹ̀ obìnrin ọmọ obìnrin yóò fẹ́ràn bàbá rẹ̀ it's just natural bó ṣe rí mi ọ̀rẹ́ tẹ́ bá bí olóòtú nítòótọ́ mo fẹ́ràn bàbá mi ìyá mi. ẹ ṣe ẹni ẹ ṣáà wò ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ronú pé ìyá ló ṣe dì ìyá náà máa ń rí jù bàbá executive house boy ra gbogbo àwọn bàbá pátápátá àti sàrọ̀ láàárọ̀ ọ̀dàlẹ̀ ọmọ yóò mọ rí ìyá rẹ̀ ẹ má gbà pé inú obìnrin ni ọmọ sùn oṣù mẹ́sàn-án tẹ́ máa mọyàn ojú ìyá ni ó máa wò tẹ́ bá fowó jẹ́lẹ̀ owó kinní kan lẹ̀ ọmọ òrí ìyá ló ń rí o àwọn ìyá wa tó máa fẹ́ kó bá wa kó wọn máa ti àwọn ọmọ ẹ̀ṣẹ́ pé ṣé onígbà ìwàhálà rẹ ni mò ń ṣe bàbá rẹ ti lọ látàárọ̀ ó ti lọ gbé girlfriend bàbá rẹ ti mọtí wọn wà máa kọ̀yìn wá síra wa. n tún mo rí pàtó ni pé tí mo fi fẹ́ràn bàbá mi jù ìyá mi lọ ni pé bàbá mi ti kú ti pẹ́ díẹ̀ báyìí láti 1985 ìyá tọkọ ìyá mi wá bí pé nínú àwọn àti bàbá mi ta ni mo fẹ́ràn mo ní bàbá mi èdè mi àbíkẹ́ ìyá mi kó wà ṣọ́ọ̀kì kó wò pé kí ni mo rí ní tí mo rí òjù pé bàbá tó bí mi lọ́mọ mo rí yàtọ̀ jẹ lórí gbogbo wa pátápátá bàbá mi ò fẹ́ràn obìnrin púpọ̀ ìyàwó márùn péré náà fẹ́ wọn ò dẹ̀ sábíyá mọ́ èmi náà pé mi ìyàwó márùn péré náà fẹ́ bẹ́ẹ̀ ni wọn ò dẹ̀ sábíyá mọ́ èmi náà pé mi nọ́mbà 43 wọn ò sábíyá mọ́ èmi sáà pé mi nọ́mbà 43 mo dẹ̀ tún ní 19 lẹ́yìn mi àpọ̀ pàápàá àpọ̀ rárá so mo ráǹfààní kan tí bàbá mi ń ṣe ìyẹ̀jú bàbá mi lórí ọmọ ìfẹ́ràn bàbá mi ìyá mi ìfẹ́ràn mi kọ́ má bínú àwọn ìyá wa ò ní ọjọ́ àyájọ́ ẹ̀yin obìnrin rere o àmọ́ bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn ọlọ́run fìyì tèmi o bàbá ẹ ṣeun gan. káyọ̀ tó wọn kàná nìyẹn ìkẹta ìlú ìṣẹ̀lẹ̀ ní òní ìṣe àwọn ìpín sí ẹ̀ka kan ní Àbújá yìí ní ìdìkan tó ń tẹ̀lé ti bà pé ní máa fẹ́ ṣe wọ́n ṣe mọ̀ ní tó ń bẹ̀rù ṣe ìgbọ́n ní ìrẹ́pọ̀ pọ̀ ní ìlú kan tó ń pè ní Ṣùbà nílẹ̀ fún àwọn kan tọ̀ ní dáadáa fún ìmọ̀sọ̀bọ́lá tán ìbá ti gbá fún ìmọ̀sọ̀bọ́lá tán ó ṣàwọn fún ìmọ̀sọ̀bọ́lá tán ó sì bọ̀bọ̀ bá bàtà. ẹjọ́ kí ni tí ẹ bá débẹ̀ gan tẹ́lẹ̀ sọ fún àwọn èèyàn ní. ẹ ṣe olóòtú ìlú tẹ́ ẹ sọ yẹn ìrìn wá ẹ ṣe Adésúlèjà gan àtàlẹ̀ Adésúlèjà Adémọ́rábá ẹ ṣeun olóòtú ṣe rí tọ́lọ̀ bá wà lẹ́yìn èèyàn máa dàbí kí èèyàn mọ̀ ṣe kì í ṣe mímọ̀ ṣe Ọlọ́run ló wà lẹ́yìn ayé Ọlọ́run ló wà ní. ṣe rí pọ́lísì tiwa ìjọba tiwa ni pé ó fún wa nìyẹn kò sí tó ń ṣẹlẹ̀ káàkiri kí gbogbo ayé ó mọ̀ náírà kan la rí náírà kan wọlé o ipò kan náà fún wa pé kí ẹ mú èèyàn méjì wá níbì kan á jù sórí platform wa ni wọ́n ní ká fún èèyàn méjì ẹni kálukú máa mú wá ní tó bá ti mú wá ẹ lè rí orúkọ ọmọ tèmi ń bẹ ẹ lè orúkọ ẹni ẹ fún àwọn tájọ jẹ́ executive mi nígbà fún ọmọ yìí ò ní débẹ̀ lẹ́jọ́ káwọn aráàta kọ́kọ́ jàǹfààní rẹ̀ torí àti jọ ọmọ Yorùbá lọ títí ká tó débi tá a délé ní báyìí. ẹ̀sùn lótú. ẹ dákun ṣé sọmọ ní tíá
Ọlọ́run ò ní jẹ́ kí ayọ̀ yóò bàjẹ́. ẹ̀sùn olóòtú àmì. Ìgbà tẹ́ wà ń bẹ̀ yìí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ yín dáadáa wọ́n ti fi mọ rí gbogbo nǹkan tẹ́ ẹ ti ṣe. Kò sí ní ìrànlọ́wọ́ tẹ́ ẹ ní fún gbogbo àwọn ọmọ Yorùbá tó ẹ̀sẹ̀ ń bọ̀ báyìí àti ilé iṣẹ́ tó jẹ́ gbajúgbajà àtẹ̀jáde báyìí TSM TV ní àwa Bangladesh ní àwọn ìṣẹ́ ní ìrànlọ́wọ́ tẹ́ ẹ ní fún àwọn ọmọ Yorùbá tó ń bọ̀ àtàwa náà táwa lọ́dọ̀ lórí. ẹ̀sùn olóòtú ṣe rí QSM tó dálẹ̀ yìí àjọ nínú o kò gbọdọ̀ parun lálẹ́ kò ní parun láwọn elédùà kò ní parun tó láìfẹ́ tẹ́ ẹ ní tó jẹ́ pé program ọmọ Yorùbá ni kò ní parun gbogbo ń ta ní pátápátá láti ràn yín lọ́wọ́ ní fún kẹ́yìn náà tó máa mọ̀ èèyàn sí ká máa ní pé lágbájá ẹ lọ sí bíbá yìí nǹkan báyìí ló fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ àárọ̀ yín lọ́wọ́ débẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run iléeṣẹ́ yìí nípa àkọ́kọ́ ní. pátápátá alájẹkẹ́ máa gbọ́ lẹ́ẹ̀mọ̀ wà ń bẹ̀ in fact cultural Yorùbá annual program wa Yorùbá cultural festival wa ti 2024 máa wáyé ní ọjọ́ 4 oṣù karùn-ún ní National Women's Center ló máa tó wáyé QSM ẹ̀yin la kọ́kọ́ gbà lákọ̀ọ́kọ́ tí ó bá cover program ẹ̀yin lẹ́sẹ̀ ẹ̀ bá cover program ọ̀rọ̀ náà ṣe ń gbọ́ nílé gbogbo tolóṣẹlẹ́mù tó fẹ́ gbé àbáwọ́ máa gbà á níyànjú orúkọ tèmi òbí mi lónìí ní táwọn fún olóko ṣẹ́ẹ̀tì mọ̀ ní gbogbo iléeṣẹ́ rédíò tó ń bẹ lọ́dún àti báwọn ampọ̀tì kéde tó àwọn dá wákà àti tó báwọn aṣọ́rẹ̀dì àti àwọn dá wákà àti wọn àná lánàá òde a wà ní 93.7 ní citizen radio ìpínlẹ̀ la wà lánàá tí a tún fi agbágbága orílẹ̀-èdè tí mo gbọ́ àná là ń sọ fún lánàá sí ìpínlẹ̀ afẹ́fẹ́ a sì tún bí bàbá wa bọ̀ wá sí TSM TV láti fún wa bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ṣe àlàyé bí gbogbo àṣà ìṣòwò wa ti jẹ́ lágbára Ọlọ́run bá kò ní gbàgbọ́. Gẹ́gẹ́ bọ̀ á dìde ọ̀gẹ̀dẹ̀ sí ìfẹ̀sẹ̀ wọ́n ti wọ́n àpèyẹ mú sí ìbàdàn àwọn ìdílé lọ́dọ̀ tá a bá bàbá ní nígbà kankan nínú lára. Mo kí bàbá wa lẹ́ẹ̀sẹ̀ sí ìṣàánú wa. Ẹ dákun kí ni ìmọ̀ afẹ́fẹ́ gba àwọn èèyàn wa ní ilé. ẹ ṣe lóòótọ́ ìmọ̀ràn mi àkọ́kọ́ tí mo rí kó jẹ́ pàtàkì ni pé kábíyèsí gbogbo ara mọ̀ pé Nàìjíríà mi tó dùn dé ilé ẹ dákun kò sẹ́ni tó ń ṣe ẹnì kankan o ẹ já ò dáadáa ẹni tó bá lọ sọ́dọ̀ àfáà sí ẹ̀kàn fáàfáà ló ń jẹ ni ẹni tó bá lọ sọ́dọ̀ wòlíì ẹ fún wòlíì ló ń jẹ ni bẹ́ẹ̀ lọ́dọ̀ babaláwo ẹ fún ọ ló ń jẹ ni ọ̀run yábọ̀ ni kì í sọ̀rọ̀ ẹnìkan gbogbo wa ló kàn kò sẹ́ni tí ó kàn pátápátá olówó mọ̀ lára kódà ó lè gan mọ̀ lára tó lè bá wọlé yẹn sí wọn sọ pé ṣé ẹ lọ́bẹ̀ ni you get soup ẹ tẹ̀ bá fún ọkọ̀ kan jẹ̀bà kan máa lọ ni bàbá Ọlọ́run ló ń bá gbogbo wa fà á bẹ́ẹ̀ ni sọ Ọlọ́run ló ń bá gbogbo wa fà ẹjọ́ ń sọ̀rọ̀ mo fẹ́ ká ní sùúrù fúnra wa ẹjọ́ ẹ̀yin ìyá wa èyí ni àyájọ́ ẹ̀yin obìnrin ẹjọ́ owó tá a fi pamọ́ sínú tòbí ẹ dákun ẹ fi ràn ọkọ yín lọ́wọ́ ẹ dákun ẹ fi ràn bàbá wa lọ́wọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ fọ́kọ bá lọ sí ìkì ẹ mọ̀ pé ẹ léèyàn o ẹjọ́ ẹ fi ràn wa lọ́wọ́ ni ẹ dákun àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí iléèwé ọmọ wa táwọn ọmọ wa wà tówó rẹ̀ bá gara ẹ dákun ẹ wá sí iléèwé kékeré lórí àwọn báyìí LEA primary school la lọ Ọlọ́run gbé wa dé ibi tọ́lọ́run ó gbé wa dé bẹ́ẹ̀ ni ẹ dákun tó Ọlọ́run lótú mo bẹ̀ yín ẹ̀yin wa yín bàbá wa ẹ dákun ẹ jẹ́ ká fi ṣòwò sí ní tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù láṣẹ ìjọba mo nígbàgbọ́ nínú ìjọba tó wà lóde ìpè lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àtẹ̀mí àti ẹ̀yin kíjọba yìí tó parí àjọ kéjàdé ń gbèdó ni wọn ò ní tẹ̀lé ní ìṣèwà àṣẹ. Gbáǹkọ́bì ni ètò ní Gbáǹkọ́bì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ orí ètò Gbáǹkọ́bì náà láwà tá a fi wá bá àwọn bàbá wa ní àjọṣepọ̀ nínú bàbá kí ẹ tó máa dágbére mo fẹ́ bèrè béèrè kan lọ́wọ́ ní ètò Gbáǹkọ́bì tá a mú jáde lójú ètò ní ètò kan tí mo fẹ́ fẹ́ kí n fẹ́ kẹ́ mọ̀ fún máa wà ní ọ̀pọ̀ wa ní ìsọ̀lùsọ̀ ní pé ọjọ́jọ́ ọdún mọ̀lẹ́ máa bá wa pàdé lórí ètò ìṣe ètò kan fọ́ gbogbo ọmọ Yorùbá tó ń fojú ilé fún ìfọ́ gbogbo wa lọ́gbọ́n ni ìṣẹ́ bá ti tọ́gbọ̀ ẹ̀ sórí QSM TV wà ẹ̀rù wa ní kíákíá ẹ̀yìn mọ́ gbogbo nǹkan tí àánú mi lórí ní àtìlẹ́mọ́ bọ̀wọ̀ fún àgbà lórí abẹ́rẹ́ àgbà. Ìrẹ́ka yóò gún. Ẹni tó wá máa lọ mo fẹ́ bèrè kan lọ́wọ́ yìí ẹ̀dá fún mọ́bí ìfẹ́ lè béèrè yìí. Ìlú lọ́ta wà. Bẹ́ẹ̀ ẹjọ́ àwọn owó gan ni ilé láti ní ilé ìdílé èyí ní ìdílé ọ̀tá wà àwọn owó gan ní ìdílé sí ọ̀tá wà. ẹ ṣe olóòtú Yorùbá bọ̀ bẹ́ẹ̀ ṣe wí ẹ̀yìn kìlẹ̀ lọ́tà wà ní ìlàṣẹ ní ilé bàbá eku ilé gún ilé ní ó júwe fún títà pé ìbànú gbé nǹkan sí kò sí bó ṣe fẹ́ ṣe
kò sí báwọn ìyá wa mo gbèdì o àwọn àgbàlagbà wọ́n ṣe fẹ́ mọ ìyá àsọjù ọ̀sọ̀ lọ ẹnìkan wà nínú ilé tí ó mọ júwe fún ọ pé títa ẹ̀sùn tó wí náà nù kábí. àwọn adábí lórí èsì lọ́jọ́ tó nìyẹn ní oníbẹ̀lẹ̀ èsì lọ torí pé wọ́n ní yíṣẹ́ báyìí náà ní tẹ́lú adé wọ́n ní bọ̀bọ̀ mọ́wọ́ báyìí náà ní ìtàkùn wọ́n ní tẹ̀tẹ̀ kan sùn nítorí ìbànújẹ́ lábẹ́ ọlọ́run bá ní báwọn ìgbé ìbànújẹ́ kẹ́kẹ́ bá wa dágbé fún tẹ̀sán dárúkọ ní fún àwọn tó jẹ́ lélẹ̀. ẹ ṣeun orúkọ mi ò yí padà ààrẹ Dr. Abdulhakeem Adétúnjì Mosebọ́látán ni èmi ní ààrẹ fún gbogbo ọmọ Yorùbá nílùú Àbújá ẹ̀yin la máa rí àwa la máa wá ire o kò ṣe púpọ̀. Gbàgbọ́gbì náà ní gbàgbọ́gbì náà ní èdè tó ń dè ní gbèsè tó ń kọ́ ni lọ́gbọ́n gbàgbọ́gbì náà ní. ẹ káàbọ̀ padà sí orí ètò ọ̀rẹ́ mi Gbáǹkọ́gbì ètò ní Gbáǹkọ́gbì. ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu bàbá wa bàbá wa ààrẹ dókítà àgbà Mosebọ́látán Adétúnjì pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí o bó bá ta bá ti létò kó tó bá ta bá ẹ̀dá àpẹjá tó bẹ̀ sí ká fi oṣù ká fi para. nígbà tí mo farabalẹ̀ gbọ́rọ̀ yẹn mo ní nǹkan tó bàbá ń sọ fún wa ni pé ẹja ṣàṣepọ̀ àṣepọ̀ ló ṣe pàtàkì fún gbogbo ọmọ kóòtù ká sì lóòótọ́ òjìrè ká dẹ̀ lóòótọ́ torí pé ibi tá a bá pè lórí kan àìkúlẹ̀ tẹ́lẹ̀ torí àgbà ló tó rò ó lọ ọba ló torí ẹ̀yìn lọ́jọ́ tó ní àwọn ìyá wa. Bàbá. Nítorí sọ yóò fẹ́ mọ̀ ọ́n níbi. Ìwọ nìkan ló dá àmàlà jẹ o fún mi lára. Àmàlà tí kò lọ́dọ̀ ya Nàìjà. Ó sá ń pàdò. Bàbá. Ló ń pàdẹ̀. Bí mo ṣe ń fà á. Ó sá ń pàdò. Bẹ́ẹ̀ lágùn jáde. Gba tó wá jẹ àmàlà náà kí ló wá tẹ̀lé. Ògùn fi ayé ó tàbí ọbẹ̀ inú ilé. Ọbẹ̀ ilé. Ẹ̀mọ̀ káwọn ìyá wa ṣebẹ̀ fún wa lélẹ̀ àwọn ìyàwó wa. Bẹ́ẹ̀ lọ́bẹ̀ ya Nàìjà ṣe rí. Kò dàbí ọbẹ̀ ta. Bí mo ṣe ń fà á àmàlà ń fún mi láwọn àyà ní gbígbóná. Mo ṣe láwẹ́láwẹ́ ó láwẹ́láwẹ́. ìyá yìí náà ẹ lọ tọ́ wò rere lolúwa. ìyá Nàìjà ẹ dákun èmi náà ń bọ̀ lọ́la o ó bọ̀ wá jẹ tèmi torí Ọlọ́run ẹ bá fi tèmi náà lẹ̀ ó ń bọ̀ wá jẹ àdúrà yóò máa gbà. nígbà ń sọ fún gbogbo èèyàn náà ni pé ó ń bọ̀ láti ibikíbi ni kódà látòkè òkun bàálù rẹ̀ bọ́ sílẹ̀ pápá ibi tí bàálù ti ń bọ́lẹ̀ ẹ wá ń wá bíi tẹ́tì tó ń jẹ Yorùbá tẹ̀wọ́n tó mọ̀ pé ìgbà tó ti lọ ó ti ní ìsọ̀njẹ Yorùbá gan. bẹ́ẹ̀ni ìgbà tó wá dé padà wá fẹ́ jóúnjẹ Yorùbá wá ń wóúnjẹ Yorùbá gidi tó fẹ́ jẹ. bẹ́ẹ̀ni lákùnrin nílò ya Nàìjà kó o mọ̀ pé eléyìí ó yàtọ̀ ó yàtọ̀ pọ̀. ẹja àdọ́dọ̀ yà báyìí. ẹja àdọ́dọ̀ yà ká mọ ohun tó tẹ̀lé. Gbàgbọ́gbì náà ní gbàgbọ́gbì náà ní èdè tó ń dè ní gbèsè tó ń kọ́ ni lọ́gbọ́n gbàgbọ́gbì náà ní. ó kí yín o. Ẹ káàárọ̀ o. ẹ dákun ẹ bá ń dárúkọ yín fáwọn tó wà nílé. Èmi ni Deborah Babátúndé. Màmá ní Zigbogbo. Deborah Babátúndé ọmọ bíbí ìlú wo ni mà? Ogun State. ọmọ bíbí Ògùn State ní Lábẹ́òkúta. Abẹ́òkúta lágbára Ọlọ́run ọba Abẹ́òkúta ò ní bàjẹ́. Àmín Jésù. Màmá ẹ jọ ó ti tó ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Tá a bá máa kà ó ti tó 40 years Hi. tí mo ti ń ṣiṣẹ́ yìí. Màmá ló ti tó 40 ọdún táwọn ti ń ṣiṣẹ́ yìí tí ò lè pé kọ́nukọ́wọ̀ kankan bẹ̀ kò sí pé àwọn oúnjẹ kan ò dáa kò sí báwọn kan kàn bíi pé ẹ má lọ síbẹ̀ o ìyá Nàìjíríà ò tẹ oúnjẹ wọn gan-an ẹ má jẹ́ ká lọ bẹ̀ lẹ́nu adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwòrán ni àwọn èèyàn tó ń jẹun gbogbo ló ń sọ̀rọ̀ ìdíkò kan nígboro à ń gbọ́rọ̀ yín gan ta pé tó bá tí ìdóúnjẹ ìyá Nàìjíríà ò tí ì wà òkè àwọn èèyàn míì tó bọ̀ láti London bọ̀ láti Amẹ́ríkà gan tó bá tó bá fẹ́ jẹun lọ sí area 10 lọ́dọ̀ ìyá Nàìjíríà kó lọ jẹun bẹ̀ màmá lágbára Ọlọ́run ọba kò ní í bàjẹ́. Àmín Jésù. ẹ dákun kí ni ìrírí tẹ́ ti rí lórí iṣẹ́ yìí ní kéréte nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A rí ìrírí púpọ̀ torí kò síṣẹ́ téèyàn máa ṣe èèyàn kọ́kọ́ máa kọjú ọ̀wọ́n kan ṣùgbọ́n téèyàn bá ti láforítì pẹ̀lú nítì wọ́n máa yọrí sí rere. A dúpẹ́ lórí ohun tí a ti gbéṣe dídì iṣẹ́ yìí náà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Màmá kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gba àwọn èèyàn tó ráwọn tó ń ṣe irú iṣẹ́ yìí wọ́n pọ̀ nínú kan lágbègbè abẹ́tà wà yìí àwọn èèyàn pọ̀ torí bí wọ́n ṣe ń gbọ́ wà yìí wọ́n ń gbọ́ wa ní London báyìí wọ́n ń gbọ́ wa l'Amẹ́ríkà. Àmọ̀ràn tí mo fẹ́ fún wọn tó bá tán jẹ ìní pé kán dúró lórí ẹsẹ̀ wọn kán nígbàgbọ́
torí ọ̀pọ̀lọpọ̀ olóúnjẹ míì wọ́n á máa sáré káàkiri ṣùgbọ́n tó bá máa di pé wọ́n ṣe díẹ̀ báyìí ó máa padà dàrú lẹ́nu ṣùgbọ́n tó bá ti dúró tọlọ́run pẹ̀lú àdúrà tó jẹ wọ́n dẹ̀ da tí ò hàn lákànjù wọ́n máa méèkì ẹ̀ àmọ̀ràn tí mo máa gbà wọ́n ní kán forí tì kán máa ta ohun tó bá yẹ kán tà kán má jẹ́ kí ọjà wọn kó hàn jù wọ́n dẹ̀ máa sáré pé wọ́n ń tẹ́ǹdì àbí wọ́n wá wọ́rò tàbí kinní kan kò lè jẹ́ kéèyàn lọ síwájú ṣùgbọ́n tó bá ti dúró lóòótọ́ tó ń gbàdúrà pẹ̀lú àwẹ̀ ó máa náṣeyọrí nídìí iṣẹ́ yìí. ẹ dákun ẹ bá mi darí kan ní fáwọn èèyàn tó wà nílé ẹ̀kan ṣe. èmi ní Deborah Babátúndé tó ń pè ní màmá Naija. ẹ máa bá wa pàdé lórí QSM TV ní ọjọ́ Jímọ̀ lágbára Ọlọ́run ní aago 5:30 sí 6 ibẹ̀ la ti ń gbọ́n bí ẹdun tá à ń rọ̀ wé ọ aláṣẹ ṣe ìyá Naija fún sọ̀rọ̀ ibẹ̀ náà la wà báyìí ẹ pé ẹ lè jẹ nǹkan tó bá wù yín àti àsìkò yìí sọ fún gbogbo olórí àtòlẹ́sọ ẹlẹ́mù àtàwọn èèyàn tó wà nílé àtàwọn èèyàn tó ń bọ̀ láti ẹ̀yìn bí bá ti láǹkà Àbújá ẹ máa bọ̀ wá sí rí atẹ́ ẹ wá jẹ nǹkan tó bá wù yín kò sí fẹ́ wá débi fẹ́ rí bó ṣe ògúnfẹ́ ni bó ṣe ẹja tútù ni bó ṣe ẹja ẹ̀ka ni gbogbo ìtẹ́ bá ti fẹ́ àpòyìn bó ṣe ẹja àrọ̀ ni gbogbo ẹ̀ wà lágbára Ọlọ́run ọba kò ní bàjẹ́ Àbújá ò ní bàjẹ́ ìyá àjà kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba lára ẹ kú dédé àsìkò yìí o. àwa nìyẹn bàbá. ẹ dákun máa darí kan yín fáwọn tó wà nílé. orúkọ tèmi ni Olúwaṣẹ́gun Babátúndé Samuel aka Aláwàyè. aka Aláwàyè. Aláwàyè tiwa náà ni ẹ lágbára Ọlọ́run ọba kò ní bàjẹ́. àmín àmín àmín. ẹ dákun níbo la wà yìí. a wà ní eré atẹ́ lọ́dọ̀ ọmọ Naija. a wà ní eré atẹ́ lọ́dọ̀ ọmọ Naija. ẹ dákun ẹ bá sọ bí ẹ̀yin ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀yin àti iléeṣẹ́ ìgbẹ́ jẹ́. Màmá Naija ti wà ní Àbújá báyìí ó ti ṣe díẹ̀. Tabanaka ní ení èjì. a ti máa súnmọ́ bí 30 ọdún náà ti wà ní Àbújá yìí. tẹ́ bá dé atẹ́ bí ìbàdàn bá ti béèrè Màmá Naija bó jẹ́ ọmọ yìí ṣe lẹ́rú mi bó jẹ́ àgbàlagbà lẹ́rú mi wọ́n á mú yín débẹ̀ torí òdú ni wọ́n ṣe àmì fún olóko. lágbára Ọlọ́run ọba kò ní bàjẹ́. àmín àmín àmín. àwọn olùfẹ́ gba àwọn èèyàn tó ń ṣe owó tíṣà ìṣe yìí àmọ́ olùfẹ́ gbà wọn àti pé gan kí ni challenge ẹ kọ́kọ́ fi challenge ṣe nínú iṣẹ́ yìí. ṣàyíṣàyí iṣẹ́ ni pé tẹ́lẹ̀ pé nǹkan ò mọ́ tó báyìí pọ̀ tí ìsìn báyìí àwọn ṣẹ̀mú tààrà níbi 350 pọ̀ nígbà kan ti lọ bí bá bí 15 so àwọn ẹja ń ti dáadáa bí kátọ̀ bá bí 15 tààrà nígbà kan ti báyìí fún ọdún bá bí 65,000 naira so nǹkan tí wọ́n gan sí so nǹkan tí ń ṣẹlẹ̀ sí nìyẹn. àmín 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 àmín. ìmọ̀ ọ̀dọ́ fẹ́ gba àwọn èèyàn tó wà ní tó ń ṣe ní ìfẹ́ sí ẹ̀ṣẹ̀ yìí. ìmọ̀ ọ̀dọ́ gbà ní pé gọ́nà forítì gbogbo nǹkan ló ní sísìn títí ẹ̀ tó gọ́nà forítì níbi bá fẹ́ bá yá nǹkan sì máa yẹ kí ni ó máa wálẹ̀ tó tó bá wà ní àforítì àwọn tá a jọ wọn náà máa padà jẹ ọ̀pọ̀ orúkọ mi ló wá sẹ́yìn Babátúndé Samuel aka Aláwàyè ọmọ Màmá Naija. ẹ ṣeun gan. àbí bàbá. bàbá àgbàlagbà ẹ ṣeun alájọ kí ẹsẹ. mo yẹ jẹ nìyẹn. ẹjọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ níbí ìṣẹ̀lẹ̀ àkànṣe tẹ ṣáà ń já àwọn ẹ̀ka ń fa ẹran ẹ̀ ń fa ògúnfẹ gbogbo ẹ̀ kàn ń já lọ fẹ́fẹ́fẹ́. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ó ti ṣe díẹ̀ látàrí alálùmọ́lẹ̀ ìyá Naija kò pé méjì lẹ̀. gbogbo gàrí kí gbogbo Àbújá ibi táwa ti ń jẹun ni ó lè ti pẹ́ gan kó tó di pé KSM ó tẹ̀ wá come to line làwa ti ń jẹun bí báyìí ẹni bá ṣe ń dán ẹni bá ṣe ń fresh everything ẹ ó ti pẹ́ gan kò kéré ẹ get oúnjẹ yẹn náà ni tẹ bá wà ní Gbàgbàládà ẹ̀ tún máa rántí pé àwọn fẹ́ dọ̀dọ̀ ìyá Naija fẹ́ jẹun sẹ́ torí pé ẹ ṣe ń jẹun yẹn ó kanlẹ̀ àwọn oúnjẹ ìbílẹ̀ tiwa ẹ get oúnjẹ ilé ó dàbí kọ́ máa ṣe oúnjẹ ilé àwọn oúnjẹ ilé òun là ń jẹ ń bẹ̀ tẹ bá dẹ̀ ti ń jẹ oúnjẹ ilé níbì kan oúnjẹ tó lè jẹ́nu ilé ẹ̀ tó tún jẹ́ níbì kan tó bá lókù ó rọrùn gan tó bá ti jẹun níbà ò tí jẹun l'Ábùjá pé ó ti pẹ́ ní ẹ̀ ó ti lọ. tó bá ti dọ́rọ̀ ìyá Naija ò tí jẹun l'Ábùjá wọ́n kọ́kọ́ try ẹ̀ wò náà ẹ̀ẹ̀kan jẹun nígbà ilé ẹ̀kan ó gbàgbé ìtókù so bóyá aṣíwájú ni wọ́n ní dèrò ẹ̀yìn. báwo lẹ ṣe gbádùn jẹ sí. Ọlọ́run. ẹ jẹ tún jẹ ògúnfẹ lẹ ń jẹ yìí o. ògúnfẹ
ó ti yé ayé ń jẹ́ lẹ́kọ̀ọ́ nìyẹn àti ìjẹ́ lábùjá bẹ́ẹ̀ ó ti yé jẹgiri àtẹwédú àtàmàlà ẹ̀ tètè dé ẹ̀ pé mo jẹ́ tán ni kẹ́rì mo jẹ́ tán lẹ́jọ́ bàbá àmàlí bá. alájẹ csf náà lẹ́wọ̀ ẹ̀ csf tv wọ́n ní tó ṣàpàlàmọ̀gbọ̀ tó ti dápọ̀ èyí tó bá ṣe fún ojú. àwò kòkó mórí ẹyin rọ́pò. ní tó fi lè mú aláṣẹ csf tv tó bá ń jẹ ń bẹ̀ mọ̀ pé gbogbo èèyàn àti gbajúgbajà náà la pè láti máa jà wàràwàrà tó bá ń bọ̀ láti London tó dé tàbújá tó fẹ́ jẹ oúnjẹ tó ń ṣètò ní ẹran dáadáa àti gbogbo ẹ̀ wà òkè. títí ìgbà tó àyè lọ kò yẹ kó pẹ́ lọ́dún kan o lè máa bọ̀ lọ́dọ̀ ya nàìjà kó wá jẹ nǹkan tó bá wẹ̀ gbogbo nǹkan oríṣiríṣi ló ń bẹ níbí àmàlà ń bẹ ṣàgbé ń bẹ iná ń bẹ tó fẹ́ lẹ́ dáadáa bó etí wàá dẹ̀ jẹ oúnjẹ ìgbádùn yìí ọba ọlọ́wọ́ ọba ẹ̀yà tí ò ní bàjẹ́ o àjà náà ò ní bàjẹ́ lágbára ọlọ́wọ́ ọba ẹ ṣe lọ. Gbàǹkọ̀gbì náà ní Gbàǹkọ̀gbì náà ní èdè tó ń ṣe sí gbèsè tó ń kọ́ ní lọ́gbọ́n Gbàǹkọ̀gbì náà ní. ẹ káàbọ̀ padà sórí ètò tó Gbàǹkọ̀gbì ni. ìyá sọ̀rọ̀ mo láìkì ìyá tó gbọ̀ngbọ́n ni ẹ wo gbà tí ìyá lóun ti tó ti tàmàlà ìyá lóun tó tàmàlà ti ogójì ó lé márùn-ún ìyá ti ń tàmàlà. ẹ wá wo àwọn èèyàn tó kù tó jẹ́ pé àwọn náà ń tàmàlà bíi tiwọn tọ́jọ́ orí wọ́n sì tó mọ̀ mọ́ gbogbo wa náà láti rí ìrírí bàbá ìyá tó wá fún wa ní ìmọ̀ràn pé ẹ jẹ́ ká ní sùúrù ká dọ́dọ̀ lọ́n tọ́wọ́ rẹ ò tó mọ́ kìkọ̀ fà á mọ́ lọ mọ́ kó sábẹ́ babaláwo kan tí ó sògùn fọ rúrú tó dáńsà ẹlòmíì wọ́n ní wọ́n fọ̀dí sínú oúnjẹ ẹlòmíì wọ́n fapá sí ẹlòmíì àní omi tó bá fi wẹ̀ kí wọ́n fi bá ń sùúrù àmàlà táwọn èèyàn mọ̀ jẹ mọ́ ṣe bẹ́ẹ̀ o kódà tó bá ṣe bẹ́ẹ̀ ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ ló fi ṣeré àtúbọ̀tán ni torí bí wọn bá bí wọn bí ọ látòrí ọmọ rẹ. bàbá irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ń pẹ́. kì í pẹ́ wọ́n ní wàá fẹ̀lẹ̀ mú kì í bàjẹ́ ni ó tá a bá fagbára mú kankan ní lára. bàbá ẹja lọ ẹja jẹ́ kán mọ̀ lọ́sẹ̀ yìí. ẹ jẹ́ ká tún bọ́ sí abala bó ṣe ń lọ lọ́sẹ̀ ìlú. yìí. ẹ jẹ́ kí wọ́n sọ kí nìkan fún yín o abala orin àti ìlú ń bọ̀ o. ẹ kú ojú lọ́nà ẹ mọ owó ṣe ń lọ ẹ kò ní bàjẹ́. olórí là gbọ́lá fún olórí là gbọ́lá fún ẹni bìlá bá worí ẹ̀ ló mọ̀ ọ́n gẹ̀ olórí là gbọ́lá fún. ó ti yé yín ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ àgbà àfi ilé ẹ̀kọ́ èwe. olórí là gbọ́lá fún olórí là gbọ́lá fún ẹni bìlá bá worí ẹ̀ ló mọ̀ ọ́n gẹ̀ olórí là gbọ́lá fún. ó ti yé yín ó ṣe máa jẹ́ nìyẹn. ẹ jẹ́ ká fún yín ní àmúrelé. tọ̀sẹ̀ yìí rèé kí a lọ wò wá. ẹ jẹ́ kó mọ̀ ní ẹ̀kọ́ sí lọ́wọ́ wa. eléyìí kiri ó kí gbọ́pọ̀ ẹ lọ wá ó ti yé ẹ lọ wò wá. ẹ fún wa ní ìmọ̀ràn ẹ̀ tó bá di. ẹ̀yin tọ̀sẹ̀ tó kọjá àkìyìn ẹ ṣeun ṣe rí gbogbo ẹ̀bùn yín ó máa kàn yín lọ́wọ́. eléyìí ẹ lọ wò wá ẹ jẹ́ apá gbogbo ẹ̀kọ́ ká sọ ọ́ di odidi ó ti yá. wọ́n ní agbésẹ̀ tán ló kò dárò. bẹ́ẹ̀ ni àlùbọ́sọ tán ló kò dókun. kékeré kan ṣe tán ló kò tẹ́ fún un. àwa náà lẹ́ mọ rí ojú tẹ fi ń wò wá ò ní fọ́. ẹ̀yin tẹ fi ń gbọ́ wa kò ní fọ́ lágbára Ọlọ́run kò ní di. ní àti ẹnìkejì mi. ẹ̀yin la ó máa bá. àmì náà yà á là o. ká fi lè pàdé. ó dàbọ̀.